yín ẹ káàbọ̀ sí oníwèé ìròyìn ti ọ̀sẹ̀ yìí. Orúkọ mi ò yí padà, Omoboriowo Ayékòótọ́ òun náà ni èmi ń jẹ́. Ṣáájú ẹgbẹ́ oko inú ìwé ìròyìn yìí. Pòfẹ́sọ̀ Bánjí Akíntóyè tí wọ́n jẹ́ lídà fún ìjàngbara ilẹ̀ òmìnira ilẹ̀ Yorùbá ti pàrọwà sí àwọn ẹlẹ́sìn tí wọ́n sọ wípé tí a bá gba òmìnira níṣe ni a ó sọ gbogbo ènìyàn tó ń bẹ nílẹ̀ Yorùbá di ẹlẹ́sìn àbáláyé. Ọba fi orí ẹwà gúnlẹ̀ ní gbàgede lẹ́yìn ìpẹ̀bí àti ètùtù eléyìí tí ọba tuntun ti l'Ógbómọ̀ṣọ́ tí wọ́n ti ṣe fún tí a mọ̀ sí Pásítọ̀ Gándì. Ọba ọ̀hún tún lọ fi orókún ẹ̀ méjèèjì kúnlẹ̀ o níwájú pásítọ̀ rẹ̀ Oyèdépò tí àwọn ènìyàn sì bu ẹnu àtẹ́ lù bí ọba yìí ṣe tẹjú ìṣẹ̀ṣe mọ́lẹ̀. Orí ló kọ́ mi yọ lọ́wọ́ àwọn ọlọ́pàá tí wọn ò bá dẹ̀mí mi légbodò bóyá lákòókò yìí bóyá mi ò bá ti di ẹni àgbégbìn. Ọ̀jọ̀gbọ́n Mọ́yọ̀sọ́rẹ́ Òkèdìjì ni wọ́n sọ eléyìí látàrí ohun tí ojú wọn rí lọ́wọ́ àwọn ọlọ́pàá tó dá wọn dúró ní Festac Mile 2 bus station níbi tí àwọn ọmọ Ìgbò tí wọ́n ti gbà bọ̀ ń kalẹ̀ lọ́wọ́ ikú tí ìbá gbẹ̀mí ẹ̀. Ohun tí ò ṣẹlẹ̀ rí ló máa ṣẹlẹ̀ níbi tí kábíyèsí Àwùjalẹ̀ ti ilẹ̀ Ìjẹ̀bú tí wọ́n ti fi Malam El-Rufai tí ṣe gómìnà àná ní ìpínlẹ̀ Kano jẹ oyè bọ́baníyì ti ilẹ̀ Ògbómọ̀ ti Ìjẹ̀bú Ilé. Ní báyìí ẹ gbọ́ ìròyìn ọ̀hún ní ẹ̀kúnrẹ́rẹ́. Pòfẹ́sọ̀ Bánjí Akíntóyè tí wọ́n jẹ́ alànà fún ìran tí ó jà fún ìran Yorùbá Nation ni wọ́n ti sọ̀rọ̀ tí wọ́n sì fi ìwé ránṣẹ́ sí àwọn kan tí wọ́n kóra wọn jọ tí wọ́n pera wọn ní ẹlẹ́sìn Mùsùlùmí tí wọ́n kọ ìwé sábà wípé níṣe ni ó dàbẹ̀ ni wípé àwọn náà nífẹ̀ẹ́ sí Yorùbá Nation eléyìí tí àwọn ènìyàn ń polongo yìí ṣùgbọ́n ojú tí àwọn fi wò ojú ọ̀tọ̀ ni o torí wọ́n ní ìsí wò ìwòrì wò ohun tí a bá dìjọ wò gígùn báyìí òun náà ni ó máa ń gún. Wọ́n ní ojú táwọn fòrán ni pé níṣe ni wọ́n fẹ́ sọ ilẹ̀ Yorùbá di ilẹ̀ abọ̀rìṣà eléyìí tí wọ́n bá ti gba Yorùbá Nation tán. Tí bàbá sì fèsì wípé ṣáájú kí a tó di pé a jẹ́ Mùsùlùmí tàbí ká tó jẹ́ Kìrìsìtẹ́nì òun náà ni ẹ̀sìn àwọn babaláwa tí a mọ̀ sí ẹ̀sìn àbáláyé ló ti gbilẹ̀ ní ilẹ̀ Kóòtù Òjìrè. Bàbá fi ara wọn ṣàpèjúwe gẹ́gẹ́ bí ògbónágbòǹgbò nínú ẹ̀sìn Kìrìsìtẹ́nì pé kò sí ohun tó jọ o wípé tí a bá gba òmìnira ilẹ̀ Yorùbá a ó jẹ́ kí gbogbo àwọn ènìyàn pátápátá kí wọ́n ó di ẹlẹ́sìn àbáláyé. Bàbá wa fi sí pé àmọ́ wípé gbogbo ẹnikẹ́ni tí yóò bá wa lọ́wọ́ sí ìjọba tàbí dipò kan mú ní ilẹ̀ Kóòtù Òjìrè onítọ̀hún gbọ́dọ̀ jẹ́ ẹni tí yóò nífẹ̀ẹ́ ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta o torí pé ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta òun náà ni a ó fi ṣe ìjọba àwa ara wa. Ọ̀jọ̀gbọ́n Mọ́yọ̀sọ́rẹ́ Òkèdìjì òun náà ni orí kó yọ látàrí bí bàbá òun ṣe ṣàlàyé lójú ìwé Facebook wọn wípé àwọn ń gbóṣùbàràǹdì fún àwọn ọmọ ògbèkúònù ìyẹn àwọn Ìgbò tí wọ́n gba àwọn ní ọwọ́ ikú tí ìbá gbẹ̀mí àwọn ká ní pé àwọn Ìgbò yìí wọn ò bá dá sí ọ̀rọ̀ náà. Bàbá yìí ṣàlàyé tí ojú wọn rí látàrí bí wọ́n ṣe ń bọ̀ láti òkè òkun tí wọ́n sì gba ojú ọ̀nà wọlé. Wọ́n ní ìrìn àjò àwọn láti Kútọ̀nù sí Benin Republic wọ́n ní kò sí wàhálà kankan o wọ́n ní àlàáfíà òun náà ìrìn àjò ọ̀hún ló bá dé àyàfi kẹ́tẹ́ tí àwọn dé sẹ̀mẹ́ bọ́dà o níbi tí àwọn ti mọ̀ pé lóòótọ́ orílẹ̀-èdè Nàìjíríà òun náà ni àwọn wà yìí. Wọ́n ní kátó fọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè àti ìdáhùn òun náà ni àwọn ń dáhùn lélẹ̀ tó sì lòdì sí wípé àwọn wọ̀nyí wọ́n padà béèrè wípé kí àwọn kí ó mú ẹ̀gúnjẹ wá o tí àwọn sì fún wọn ní $40 àmọ́ ńgbà tí àwọn yóò ka owó tí wọ́n gbà lọ́wọ́ àwọn táwọn yóò yẹ̀wò àwọn rí wípé $500 ó ti dín nínú owó ọ̀hún. Wọ́n ní àwọn rò wípé wàhálà àti ìjàngbọ̀n ọ̀hún yóò parí síbẹ̀ ní àyàfi ìgbà tí àwọn dé Festac Mile 2 ìyẹn ní bus station níbi tí àwọn yóò ti gbé ọkọ̀ tó wà láti Èkó lọ sí ìlú Ilé Ifẹ̀ nígbà tí àwọn ọlọ́pàá tí wọ́n lé ní 10 tí wọ́n dá wọn dúró tó sì bẹ̀rẹ̀ sí ní béèrè àwọn ìbéèrè lọ́wọ́ àwọn táwọn sì ń dáhùn táwọn sì ń mú ẹ̀rí ìwé ọ̀hún sílẹ̀ ṣùgbọ́n táwọn ọlọ́pàá ń kọ̀ wípé dandan láò àyàfi tí àwọn bá wọn dé àgọ́ àwọn kó tó di pé àwọn ọmọ Ìgbò tí wọ́n lé ní 100 tó wá di pé wọ́n dá sí wọ́n sì gba àwọn kalẹ̀
lọ́wọ́ ikú tí ìbá padà wá gba ẹ̀mí àwọn. Ọba tuntun ti ìlú Ògbómọ̀ṣọ́, Pásítọ̀ Gándì, òun náà ni àwọn ènìyàn ti bẹ̀rù àtẹ́lu ìwà tí ọba òun padà wá wù lẹ́yìn ìgbà tí ọba òun ti wà ní ìpẹ̀bí fún ọjọ́ díẹ̀ tó sì ti kọ́ nípa bí a ṣe ṣe ìjọba ti àwọn ọba tilẹ̀ Yorùbá. Wọ́n ní bàbá òun ló tún gba ọ̀dọ̀ pásítọ̀ Tókò lọ tó sì lọ fi orí ẹwà gúnlẹ̀ ní gbàgede. Eléyìí bí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ kóòtù òjìnú pé níṣe ni à ń tẹ ojú àwọn ọba yìí mọ́lẹ̀, níṣe ni à ń ba ìṣesí jẹ́, níṣe ni a rí àwọn pásítọ̀ yìí gẹ́gẹ́ bí Ọlọ́run tí ó sì sí Ọlọ́run mìíràn ju Ọlọ́run Elédùmarè tó dára lọ. Wọ́n sì máa ń pe ọba ní igbákejì òrìṣà ni wọ́n máa ń pe ọba o. Kò yẹ kí ọba tún lè dọ̀bálẹ̀ tàbí kúnlẹ̀ fún ẹnìkankan mọ́ yàtọ̀ sí Olódùmarè rẹ̀. Wọ́n bu ẹnu àtẹ́lu bí ọba yìí bó ṣe forúkún méjèèjì kúnlẹ̀ níwájú pásítọ̀ Oyèdépò tí bàbá ọ̀hún sì fọwọ́ gba orí adé mú. Wọ́n rí ìwà ọ̀hún gẹ́gẹ́ bí ìwà tó tàbùkù sí àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. Ohun tí ò ṣẹlẹ̀ rí òun náà ló ti wá ṣẹlẹ̀ báyìí o, nítorí pé ohun tí ò bá ṣẹlẹ̀ rí tó bá ṣẹlẹ̀ ó ti kúrò ní ohun tí ò ṣẹlẹ̀ rí. Ìlú Ìjẹ̀bú Òde, ìlú Ìjẹ̀bú òun náà ni màá máa lọ báyìí, níbi tí Àwùjalẹ̀ ti ìlú Ìjẹ̀bú, ọba Àwùjalẹ̀ ti ìlú Ìjẹ̀bú Oyètọ́nà ti fi Malam El-Rufai tí ṣe gómìnà àná ní ìpínlẹ̀ Kaduna jẹ oyè bọ́bagúnwà ti ìlú Ìjẹ̀bú. Eléyìí ó tún dá awuyewuye sílẹ̀ o láàrin àwọn kòtò pé pé ẹgbẹ̀rin ọ̀tẹ̀ bí a ṣe ń pàkan òun náà ni ìkan rú. Wọ́n rí ìwà tí ọba yìí wù wípé níṣe ni ọba yìí mọ̀ọ́mọ̀ fẹ́ jẹ́ kí àwọn Fúlàní kí wọ́n gba ilẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ ọba yìí jẹ́ ọba kan pàtàkì tí àwọn ènìyàn tí wọ́n pọ́nlé jù nínú àwọn ọba tó ti pẹ́ nílẹ̀ Yorùbá, pé ọba yìí mọ àṣà, ó mọ ìṣe, ó mọ ẹwà, pé oyè tí ò tí ì sí ẹnikẹ́ni tó jẹ́ àjòjì tó jẹ irú ẹ̀ rí ní gbogbo ilẹ̀ kóòtù òjìrè. Ó náà ni ọba yìí ló fi ta ará òkè ọya lọ́rẹ, eléyìí tí àwọn ènìyàn sì bẹ̀rù àtẹ́lu ipò ìwà ọ̀hún gẹ́gẹ́ bí ìwà èrí àti ìwà ìbìkítà fún àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. Wọ́n bẹ̀rẹ̀ pé ṣé kò sí ọmọ tó jẹ́ ọmọ bíbí ìlú Ìjẹ̀bú tí wọ́n lámìlaka láwùjọ tí ọba yìí lè fún ní oyè báyìí ni, tó fi wá jẹ́ pé oyè àtìrandíran òun náà ni ọba yìí gbélé àwọn Fúlàní lọ́wọ́. Háà lọ lónìí ìwà fún ti ọ̀sẹ̀ yìí. Lábẹ́ Olódùmarè ẹ̀ tún pàdé wa tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀. Orúkọ tèmi yí padà, Ọmoboriowo òun náà ni èmi ń jẹ́. Wọ́n tó jẹ́ pé bàbá kọ́ rèé tí ó ń wo ètò yìí, màá rọ̀ yín pé kí ẹ bá wa subscribe sórí YouTube channel wa. Bẹ́ẹ̀ sì ni kí ẹ bá wa kílíkì lórí sábẹ̀ kí ẹ lè jẹ́ ẹni àkọ́kọ́ tí yóò máa rí àwọn ètò wa wò bí a bá ṣe mú wá fún yín ní ọlọ́kan-ò-jọ̀kan. Orúkọ tèmi yí padà, Ọmoboriowo náà ni èmi ń jẹ́. Títí di ọjọ́ ọ̀hún, èmi àti yín ká jọ fi ire àti ayọ̀ ká jọ fi pàdé. Ó dàbọ̀.